bóyá látara àwọn tí àkan tá a kà nílé kéwú. So tí wọ́n bá máa fún wa ní definition sunnah oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà fún wa. Ṣùgbọ́n ìta ọkọ sọ yí pé nínú èdè in tó túmọ̀ sí ànábì ní man sanna fil islami sunnatan hasanatan, gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ wípé nínú islam wẹ̀ ọba ṣe sunna kan sunnatan hasanatan, tó ṣe sunna kan tí sunna yẹn wá dáa, tó fi ìlànà kan lẹ̀, ìlànà tó lò yẹn ìlànà yẹn dáa gan. So ànábì ní falawu ajiruha, irú ẹni yẹn yóò gba ẹ̀san tó ṣe wọn o, ẹ̀san ìlànà tó fi lélẹ̀ nínú ẹ̀sìn. Wa ajiru man amila biha, gbogbo ẹni tó bá tó wá bá ṣe tóun náà bá tó wá kọ́ṣe rẹ̀ tóun náà ṣerú ìlànà yẹn náà, ànábì ní òun náà ṣe kí ni o, yóò gba ẹ̀san lórí wọn tó bá fi ìlànà kẹ́kalẹ̀ tó jẹ́ wípé ìlànà yẹn so ìlànà tó dáa ni. Ànábì tó wá sọ ike min ghairi an yanqusa min ujurihim shay'an, ìyẹn ọ̀dẹ̀dẹ̀ ládàá ti àwọn ẹni tí wọ́n ṣe súnà yẹn kò dín ládàá tí wọ́n kó ẹlòmíràn ẹ má fi mí táàpù ládàá, ẹ má fi mí gba ládàá, so tẹ́ bá ti á pè mí sí àkàbà nísìn ẹ̀yin lẹ́mọ̀ wá lọ gba ládàá yẹn, rárá kò dín ládàá tàwọn náà kù. Ẹni tó pè ọ́ sí dáadáa tó wá rí dáadáa yẹn ṣe yóò gbà ládàá, ìwọ náà tí a pè ọ́ sí ìwọ náà ṣe kí ni o, ọ gbà ládàá. So ànábì ní òde kù. Bákan náà wa man sanna fil islami sunnatan sayyi'atan, ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ yí pé súnà bú ìlànà bú ló fi lélẹ̀ nínú ẹ̀sìn, irú ẹni bẹ́ẹ̀ òun náà yóò ní ẹ̀ṣẹ̀ kana alayhi wizruha, ẹ̀ṣẹ̀ nǹkan tó ṣe yẹn yóò máa wà fún wa wizru man amila biha min ba'dihi. Gbogbo ẹni tó náà bá wá lo irú ìlànà tó lò yẹn, gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátá bó ṣe dálẹ̀ ohun gbogbo àwọn tí ń ṣe lẹ́yìn rẹ̀ yóò máa tó gba ẹ̀ṣẹ̀ lọ tí ò dé ẹ̀ṣẹ̀ àwọn tí bí náà kò sẹ́rì pé tó bá dálì kíámọ̀ sẹ́rà àwọn tó sọ àwọn nù ni làwọn òkú wọ́ déwájú Ọlọ́run, rárá o, ẹjọ́ jìyà ni o. Torí pé wọ́n náà ní làákàyè, tó bá lẹ́nìkan lójú ọ̀sà burú ìwọ náà ní làákàyè náà, Ọlọ́run ò lè gba ẹsikísì eléyìn, ìwọ náà ti bọ́ bí aburú, wọn ò jẹ́ ẹ̀mọ́ ní rárá, kò sí yìí wájú Ọlọ́run. So Ànábì sallallahu alaihi wasallam ti ń sọ fún àná. Tá a bá wo definition yìí, tá a bá wo nǹkan tí wọ́n sọ ń bẹ̀ á rí i pé súnà ń bẹ̀ ojú ọ̀nà ni. Ìyẹn làwọn bídíà kan wà lọ gbámú pé ṣé ẹgbọ́n tánàbí sọ pé man sanna fil islami sunnatan hasanatan, ẹ ń bá la ọ̀nà kẹ́kálẹ̀ tọ́nà yẹn bá dáa, rárá. Fil islam, nínú islam wà lànàbí pé islam dẹ̀ ti pé ọ̀nà tó bá dáa tí ò yí ṣe àdàdálẹ̀ ni o. Àdìsí ti wá lórí àdàdálẹ̀, àdìsí náà ló clear ilé náà. Àwọn èèyàn máa ń ṣe nǹkan kan wà nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn èèyàn ò ṣe mọ́ torí pàdé ìsì yìí ó ní ìtàn ṣùgbọ́n tẹ́lẹ̀ kọ́ la fẹ́ sọ. Àwọn èèyàn máa ń ṣe nǹkan tó wà nínú ẹ̀sìn, nǹkan kan wà nínú ẹ̀sìn but àwọn èèyàn ò ṣe mọ́. So ọwọ́ á ṣe kí ni o, ọwọ́ á jí àwọn èèyàn tí kálukú fi rí pé ara ẹ̀sìn náà lélẹ̀ wá, gbogbo ẹni tí bá tó ń ṣe padà lẹ́yìn rẹ̀ ó gbà ládàá lórí wọn, ìwọ náà ó sì gbà ládàá. Ìtànàbí ń sọnù kì í ṣe tí ò sí nínú ẹ̀sìn téèyàn mú wá o. So ìyẹn nu inú tààtù fi mọ̀ pé súnà máa túmọ̀ ojú ọ̀nà, ẹ̀rí pé níta wíwẹ̀ ni pé ẹ̀ ń bá ṣe ìlànà kan nínú ìsìlámù yìí. Inú tí tààtù fi mọ̀ pé súnà máa túmọ̀ ojú ọ̀nà ó ní wípé Ànábì sallallahu alaihi wasallam ó ní la tattabi'unna sanana man kana qablakum, ṣé ẹ̀rẹ́yìn mùsùlùmí tí mo dojúkọ yìí, àdìsí tí mò ń sọ Bukhari àti Muslim lọ́gbà wá. Ànábì ní ẹ sì máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọ́n ti ṣáájú yín lọ, ìlànà wọn lẹ́ẹ̀mọ́ lò, ìlànà wọn lẹ́ẹ̀mọ́ sí kí ni o, lẹ́ẹ̀mọ́ lò. Ànábì ní ṣíbúráǹbì ṣíbúrí, tí wọ́n bá ṣe nǹkan ní íǹchì kan báyìí ẹ̀yin náà kọ́ sí wọn ní íǹchì kan. ilẹ̀ ìfìrà mùsùlùmí lónìí a wà lóde, wọn ní ẹja ṣàdúrà bẹ̀rẹ̀, wọn ní ẹja dúró, ọ̀ya ẹja dúró, bàbá wa má dúró lọ́nà bá ní kẹ́ bàbá nígbà bá yá lẹ́ẹ̀mọ́ sí fìlà tẹ́ẹ̀fẹ̀ kan di pásọ̀tà pátápátá. tẹ́lómi tẹ́ bá bí léèrè ẹlòmíì ní Ọlọ́run ní alladhina yadhkuruna Allah qiyama, àwọn tí wọ́n rántí Ọlọ́run ní dúró, ṣé àyà ń síbi òde ní ẹ̀ ń tọ́ Ọlọ́run tí wọ́n rántí Ọlọ́run ní dúró mọ̀ káńsò, Ọlọ́run ní wákùú dán níjókòó náà tí wọ́n dákọ̀ jókòó, ìwọ sí àmú dúró
wà láàjù nóbì yín ìjà mọ́lẹ́yìn náà kọ́ máa sùn lẹ́ẹ̀lẹ́ ọlọ́ni àti tí ẹ máa wà ní ọlọ́run sọ condition tí yẹn lè wà ọ wà nídùú ni o ọ wà níjókòó ni o ọ wà lórí dùbúlẹ̀ ni o gbogbo gbàlẹ̀ yẹn máa rántí ọlọ́run ńgbọ̀ bá ní ẹ torí àyà ọyẹ jáde ìdùbúlẹ̀ lèmi fẹ́ mú gbà náà kó o máa sùn lójú agbo kó lọ́ọ́ fi rántí ọlọ́run bídíà àti ò nítumọ̀ rẹ̀ ọ̀yà kádúró fọlọ́run ẹlòmíì tó wá káràmásìkì rẹ̀ gbogbo owó tó bá tóbi jọ lọ́run nìkan ni kó o jókòó rárá kò sí lára ẹ̀sìn so ànábì ni torí pé àwọn èèyàn kẹlẹ́ lọ kọ́ seun latattabi'unna sanana man kana qablakum máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú yín bí mùsùlùmí ọba sọ̀rọ̀ wọ́n lè ní imam mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ bá wo chọ́ọ̀chì bíbá yìí ọ̀dà nǹkan wọn ṣe nǹkan báyìí ẹ jẹ́ káà náà mú wọnú mọ́ọ̀sì tẹ́ bá wo iná lọ báwọn èèyàn débi ìnáwó tó fi ń di ẹlẹ́ngẹ́jìmẹ́ǹtì níbi ìgbéyàwó kí ló kan mùsùlùmí bẹ́ẹ̀ inú tí àwo láti rí àwọn àfáà náà tó wá dó ẹrù tá a bá parí ti atán ẹ jẹ́ káwọn ẹlẹ́ngẹ́jẹ̀tì wá ṣe tiẹ̀ ń bolo tí ẹlẹ́ngẹ́jìmẹ́ǹtì sára ẹ̀sìn náà wà ànábì ti sọ bẹ́ẹ̀ pé ẹjọ́ wọn tán ni o latattabi'unna sanana man kana qablakum sọ̀rọ̀ pẹ̀lú mi náà sì tó ń plan gbéyàwó fọmọ rẹ̀ nù yín máṣe ẹngẹ́jìmẹ́ǹtì àní òsì lára ẹ̀sìn tíà so àwọn àfáà mi ẹ̀fọ́ ìlẹ́fọ̀ láwo ẹjẹ́ àwọn ọkọ̀ parí tíà tó yẹ ká ẹ̀sùn tọ́rọ̀ ẹ̀fọ́ àtẹ̀fọ́ wo ẹ̀fọ́ dáadáa wo ni ẹ̀fọ́ wo ní líra wọn káàkiri so ẹjẹ́ àwọn òsì tíà tán o kí ẹ tó máa ṣe tiyín o kì í ṣe ìlànà ti mùsùlùmí so ẹ tójú bọ̀ ni ànábì lọ sọ pé ẹ máa tẹ̀lé ìlànà súnà ń bẹ̀rùn sanana man kana qablakum ìlànà àwọn tó ṣáájú yín ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ànábì sọ fún wa níbẹ̀ hàn so eléyìí ń jẹ́ kó yá ké ìtumọ̀ súnà oníkíni o oní àtọ́rẹ́k ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tá a bá sọ lọ́dọ̀ àwọn àfáà aládìsí àwọn tó jẹ́ yí pé ìmọ̀ tọ́lọ́run wí báyìí tànàbí wí báyìí òun ni wọ́n gbájúmọ́ òun làwọn àfẹ́ẹ̀sìn so òun làwọn àfáà aládìsí wọ́n ní kí ni tí wọ́n ń pè ní súnà lọ́dọ̀ wọn ìǹtí ẹ̀ ń pè bẹ́ẹ̀ òun náà ní kí ni o kullu ma udifa ila nabiyyi sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tí ma ti lè fi tì sí ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọjọ́rọ̀ ni o ọjẹ́sẹ̀ ni o tí wọ́n bá ti lè ìwà ni o àbọ̀rọ̀ àbí ànábì rẹ̀ nìkan tó ṣe nǹkan kò sì takò pé kọ́ mọ̀ ṣe irú nǹkan báwọn o là ń pè ní kí ni o sunna lọ́dọ̀ àwọn àfa aládìí ìfìnú ọ̀rọ̀ ànábì ni o ìṣesí rẹ̀ ni o eléyàn ní sunna ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọ òní usulul fiki tó ọ̀tọ̀ ní àwọn àfa aládìísì ìmọ̀kanu ọ̀tọ̀ ní usulul fiki ìmọ̀katúnlélẹ́yìn náà nínú ogbẹ́ náà ọ̀ndà kíni o ọ̀ndà sẹ̀ríà òun ló sì kíni o òun lọ wà so lọ́dọ̀ àwọn àfọ òní usulul fiki àwọn ní ntí à ń pè ní sunna lọ́dọ̀ tàwọn òní kíni òní kullu ma sọ̀dára àni nàbí sallallahu alaihi wasallam gọ́yìrọ̀ lè Qur'an gbogbo tó bá ti wá látọ̀dọ̀ ànábì tó yàtọ̀ sí Qur'ani tó bá ti wá látọ̀dọ̀ ànábì tó yàtọ̀ sí Qur'an nínú ọ̀rọ̀ ni àbí ṣe àbí ntànàbì rí tí ó sì kọ̀ fún yẹn wọ́n ṣe lójú rẹ̀ kọ̀kọ̀ fún wọn ìntàwọn ń pè ní súnà nu ẹ rí i pé tá a bá lọ wò mo ní àwọn nǹkan kan lọ́dà nǹkan rú máwọn èèyàn ojú tí wọn ò fi mọ pàtàkì súnà inú tíra durusul awaliya definition ẹ̀bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àfáàlẹ̀ yóò bá gbámú a sì ń bọ̀ ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfọ onífíkìú àwọn alágbọ̀yé ẹ̀sìn ṣẹ́jọ́ yí pé ìdájọ́ ń tọ́kàn wọn ni pé a kírun a yọ zaka a lọ hajj a gbéyàwó so àwọn tọ́kàn wọn nù kì í ṣe ọ̀rọ̀ àdìsọ́kàn kì í ṣe àwọn àfọ òní pé ìdájọ́ ẹ̀sìn wọ́n ní tí wọ́n ń pè ní súnà lọ́dọ̀ ọ̀tá wọn òun náà ni máa thabata àni nàbí ọ̀sálá ìyẹn tó bá wá látọ̀dọ̀ ànàbí sallallahu alaihi wasallam walam yakun min babil fardi wala liwajib tí èso ọ̀ràn yẹn kàtúbà ìlà àwọn gbà kan súnà báyà nìsí wọn ní àwọn yẹn kan bẹ lórí ìrun o kì í sọ̀ràn yẹn tá a ṣe o kì í sàwọn orígun ọ̀run kì í sàwọn ọ̀ràn yẹn rẹ̀ súnà ń lọ́dọ̀ ọ̀tá wọn ìyẹn làwọn kan wá lọ gbá wọn kí wọ́n ní súnà tí ètò pé téèyàn bá ṣe kò ní jìyà téèyàn bá ṣe yóò gbà ládàá definition tí ìsà rẹ̀ nù o lọ́dọ̀ àwọn àfáà míì nínú àwọn àfẹ́sìn wọ́n ní tí ń pè ní súnà iya tafsiri al-Qur'an òun náà ni àlàyé al-Qur'an lè anna al-Qur'an torí pé al-Qur'an nazala mujimalan ó sọ̀kalẹ̀ lódidi wàjá àti súnà lọ́wọ́dé mufassiratan li ijimali al-Qur'an ó wá ṣàlàyé sísọ̀kalẹ̀ lódidi al-Qur'an
tá a bá wo tí a ń pè ní sunna definition tó mú òun náà ni pé kárí pé sunna ló wá ṣàlàyé Quran ọjọ́rọ̀ ànábì ni o àbọ̀jẹ́sẹ̀ rẹ̀ ni o tàbí ogun tí wọ́n ti fi sọ̀rọ̀ ànábì inú ọ̀rọ̀ ni inú ìṣe ni ìntọ́ wá jọ́ràn èèyàn wà ń bẹ̀ ìntí èsọ̀ràn èèyàn wà ń bẹ̀ àwọn àfẹ́sìn wọn mọ̀ ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan kí wàá nípo sunna gangan nínú Islam àwọn àfáà jẹ́ kó yá pé asunnatu iyal aslu athani litashri' al-islami sunna ní orígun ẹlẹ́ẹ̀kejì a ní àwọn orígun mẹ́rin so ti báyìí àwọn ní àwọn ìpìlẹ̀ mẹ́rin jẹ́ ìpìlẹ̀ mẹ́rin tó jẹ́ pé ńlá base Islam lé lórí àkọ́kọ́ ńbẹ̀ ní Kùránì number 1 number 2 ní sunna tó o bá fẹ́ ṣe ẹ̀sìn number 1 ní alukur'an number 2 ní kíni o sunna mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ ni pé sunna ní nàbà omú Kùránì tán sunna ló tẹ̀lé bóyá kò tiẹ̀ yé wa ẹ̀yẹ ẹja lọ sínú suratul azab mo kàn fẹ́ sọ̀rọ̀ kẹta fún mi pé ọ̀rọ̀ ànábì kò ṣe é di ntá kò yé ṣe kẹta mọ́ àmọ́ òkè ṣe mo lè ṣe àbí ń lè ṣe àbá àmọ́dún lórí pé definition ké ẹ̀ wá ṣe yọ gbàládá ẹ̀ tí ò bá ṣe kò ní jìyà rárá o ẹ lọ sínú suratul azab aya 36 ọlọ́ni wa ma kana li mu'minin wala mu'mina. وما كان مؤمن ولا مؤمنة Ọlọ́run kò lẹ́tọ̀ọ́ fún olùgbàgbọ́ òdodo kan lọ́kùnrin wala mu'minatin kódà tó bá dákọ múmínì nìkan tí ó bá dákọ múmínà ó ti kóbìn sínú ọwọ́ á ní wala mu'minatin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin kóbìnrin ọmọ yọra rẹ̀ kó ń bẹ́ o idha qadallahu wa rasuluhu amra Ọlọ́run ní tèmi Ọlọ́run bá dájọ́ tí mo pàṣẹ nǹkan àbánàbí pàṣẹ ó fi hàn pé àṣẹ Ọlọ́run òní Quran méjèèjì lọ́lọ́run kó papọ̀ nú ayé ìtọ́lá ẹni tí wọ́n sọ pé Quran nìkan gẹ́gẹ́ bí fáírọ́ọ̀sì tó wà láyé lónìí Quran sàngílítì táwọn èèyàn kan ti gbé dé wọ́n gba èkó wọlé wọ́n ti gbé dé ké Quran sàngílítì dá ti nínú àlùkùránì nìkẹ́rẹ́ Ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ fún olùgbàgbọ́ òdodo kan lọ́kùnrin ni o àbí lóbìnrin tèmi Ọlọ́run bá dájọ́ àbánàbí èmi Ọlọ́run dájọ́ àbánàbí mi ló dájọ́ amúràn tọ́wọ́ ọ̀kẹ́. an yakuna lahumul khiyaratu fi amrihim. Ọlọ́run ní an yakuna lahumul khiyaratu min amrihim kì í ṣe fi o. kó wá di wípé yóò wá mọ́ lóun fẹ́ ṣẹ̀ṣà òun fẹ́ olóhùn ti kọ́ economics jìnnà òun fẹ́ lo scale of preference òun fẹ́ wò pé èwo ló dáa according to their relevance jẹ́ òun tó bá rọ̀ mí lọ́rùn náà kí n kọ́kọ́ mú Ọlọ́run ní mùmínì gidi lọ́kùnrin àbí lóbìnrin kò gbọ́dọ̀ máa ṣẹ̀ṣà àṣẹ èmi Ọlọ́run o. wa man ya'si Allaha wa rasulahu. ẹ ń bọ́ wá yapọ̀ Ọlọ́run tó yapa ànábì Ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀. dọ̀là mubina irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní sọnù tó fojú hàn o ti jẹ́ kó lọ o kò sí nǹkan kan o kò sí nǹkan kẹtẹ́ ẹ lè ṣe o ju pé o ti jẹ́ kó lọ o gbogbo ẹnikẹ́ni tí bá wá ń pàpè mọ́ra súnà àwọn àfáà ní ànábì wa sallallahu alaihi wasallam ń fún wa nírò gbogbo nǹkan tó lọ́n fi hàn nínú kọ̀kọ̀ so tiẹ̀ báyìí tí ń fi hàn wá pé eléyìí ṣẹlẹ̀ eléyìí ó ṣẹlẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ lọ ànábì fún wa nírò rẹ̀ so a sì rí àlámọ̀rí yẹn bó ṣe rí pé bánàbí yẹn sọ ló ṣe rí hun sallallahu alaihi wasallam Ọlọ́run sì fi hàn ó fi gbogbo nǹkan yìí hàn sí wa tá a fi rí ẹnikẹ́ni tó bá wá ń sọ wípé òun pèpè òun lẹ́ra àwọn ọmọ Islam tó wá lóun ò ní tẹ̀lé ń tànàbí sọ wal islamu minhum bara'un Islam bọ́ kábọ́sẹ̀ kó lọ́dọ̀ ẹni irú ẹni ẹsẹ̀ mùsùlùmí ń tànàbí mú wa ẹ máa gbọ́ àbí tí mo pè yọ ọ̀sẹ̀lẹ̀ ọwọ́ aṣọ àdíìsì yìí àwọn èèyàn tí wọ́n máa ń takò àdíìsì wọn èèfẹ́ wọ́n máa ní Buhari o Buhari wọ́n máa pariwo ẹ má wulẹ̀ já pariwo Buhari kọ́ ló gbé ilé wa Buhari kọ́ ló gbà wá Abu Dawud gbà wá títí báyìí Imam Tirmidhi gbà wá rahimahullah ta'ala rahmatan wasi'a àwọn tí wọ́n gbà wá nù kì í ṣe Buhari kì í ṣe Muslim so
àdìsí Buhari àwa gbà tọwọ́ tẹsẹ̀ á lò but àwọn tí ń ta ko súnà lónìí wọ́n mọ̀ ní èyí sí Buhari nìkan ni ẹ gbọ́dọ̀ mọ kó tí àwọn afáàrí míì ní ọ̀dà náà àdìsí tá a fẹ́ sọ yìí tó rà mọ̀ pé ẹ̀ka bẹ̀rẹ̀ lórí Buhari ni gbogbo àdìsí ànábì ilẹ̀ wulẹ̀ fẹ́ tako gbogbo ẹ̀gẹ́ ní ti tako ntọ́ wà ní Muslim gẹ́ tako ntọ́ wà ní Abu Dawud ẹ̀ tako tàbú Dáúdù wà tún lélẹ̀ tó Abu Dawud Ìmámù Tirmidhi gbà wá kí lànàbì sọ ànàbì ní Allah ẹ̀tẹ́ tí ẹ gbọ́ asa rajulun yabluguhul hadithu anni àbí ó lè ṣeéṣe kárí ọkùnrin kan tí wọ́n mú ọ̀rọ̀ mi dé tí gbọ́ rẹ̀ wa huwa muttaki'un ala arikati yóò wà rọ̀gbọ̀kú lórí àgbàntara rẹ̀ àga kúṣíṣà tó lò tí ọ̀rọ̀ ànábì tí ọ̀rọ̀ tẹ̀ tí ó lẹ́skọ́pámù sórí àga àgbàntara fayakul tí ó àmọ́ sọ àbí ń sì rí inú yín ni yóò mọ̀ ṣẹlẹ̀ ọmọ fẹ́ẹ́ dé tán ànábì sọ kí ọmọ fẹ́ẹ́ dé tán tí ń rẹ̀ nìkan tí ó wà tí ó tà kàkà báyìí wọ́n lè ní òní adarí ilé ike wọn òní àlìfà kìíní kan òní gbá yóò àmọ́ sọ yí pé fayakul baynana wa baynakum kitabullah ẹ má gbádìí ìsìnkáwọ́ bí yóò Kùránì ní bẹ́ láàrin àwa àti yóò sẹ́ẹ̀rí pànàbí ti sọ̀rọ̀ yín lẹ̀ tẹ́bọ̀ wá ń rí lórí Facebook lónìí tí ẹ jókòó tẹ̀fsírì tí ẹ jókòó kiri kan láàyè ibi tí ẹ náà jókòó sí tí wọ́n sọ pé Kùránì làwọn ń tẹ̀lé o àwọn ọ̀tẹ̀lẹ̀ ẹlòmíì àmọ́ rò pọ̀ Ọlọ́run ní ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run wo o ò lè nífẹ̀ẹ́ Ọlọ́run àfi kó nífẹ̀ẹ́ ànàbí rẹ̀ ànàbí ló ti sọ́lẹ̀ nínú àdìsí Abu Dawud nínú àdìsí Tirmidhi kì í tún ṣe Buhari lọ́gbàá tẹ́lẹ̀ ẹ̀fẹ̀ gbọ́rọ̀ Buhari ànàbí ni tí wọ́n sọ pé fama wajadna fi halalan istahlalna in ta babanu Kùránì tó bá jà láàlì àgbàlá láàlì wa ma wajadna fi haraman haramna in ta bá rí inú rẹ̀ tó jà ráàmù àwọn àgbàlá ráàmù wa innama harrama Allah wa rasuluhu wa innama harrama rasulullah kama harrama Allah ànàbí ni ẹ jẹ́ n sọ fún yín bí Ọlọ́run sì lè sọ nǹkan dèwọ̀ lèmi ànàbí náà lè sọ dèwọ̀ sallallahu alaihi wasallam ànàbí ni bí Ọlọ́run sì lè sọ nǹkan dèwọ̀ jórí ọfà po tọ́mọ sọ kẹ́ níbo lọ́run sọ pé ọmọ jẹjẹ náà Al-Qur'ani ànàbí ní bọ́lọ́run sì lè sọ àdìsí náà ni wọ́n tako ẹ̀yin olùgbọ́ mi lé ẹ̀yin tẹ̀sí lórí Facebook ẹ̀ mọ̀ pé àwọn àdáwò kan ti dé àwọn kan ti bọ́ta tí ẹni àyẹn lè máa jẹjẹ torí kò sínú Al-Qur'ani pé kéèyàn má jẹ tó jẹ́ pé àdìsí ló sì kọ̀ fún wa pé a má jẹ ìlànà bí wàá ń sọ ọ́ lẹ̀ pé wa innama harrama Allahu wa innama harrama rasulullah sallallahu alaihi wasallam kama harrama Allah èmi ànábì mo lè sọ nǹkan dèwọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ náà sì lè sọ dèwọ̀ torí pọ̀ bá tọ́ran mi lónìí máa ń sọ̀rọ̀ lọ́lọ́run ti sọnù súrà tí mo kà fún alẹ́ kan Suratul Ahzab ẹni tí bá ń sọ pé ní tó bá rí inú Kùránì nìkan ló wọ́n tẹ̀lé ó ti sì sẹ́nu o àwa afẹ́ mi wadhifatu sunnah fi tashri' wadhifatu as-sunnah fi tashri' kí ni function sunnah kí ni responsibility sunnah nínú sísòfin ẹ̀sìn afẹ́mojúṣe rẹ̀ àwọn àáfàá ní sẹ́ẹ̀rí tó bá ti lè yé wa yí pé sunnah òun làlàyé Kùránì òun lọ́wọ́ sàlàyé Kùránì tó wá kásọ kúrò níbi gbogbo n tó lè rújú àbí n tó lè fẹ́ sápamọ́ àbí n tó lè fẹ́ mọ́ dàbí ẹni pé kò fẹ́ yé wa nínú Al-Qur'an tó bá ti lè gbà bá ń pè definition rẹ̀ nu a jẹ́ pé sunnah wa ṣe function mẹ́rin function tí sunnah wa ní nínú òfin mẹ́rin ni ìyẹn là ń pè ní wadhifatu sunnah fi tashri' àwọn àáfàá ní ojú pọ̀nà mẹ́rin ni sunnah lè gbà wá sórí gbogbo tí ń dàrú máa àáfàá yín lójú tí ẹ fi ń sọkú sọ kò yé wọn ní àìrìn jìnnà ni àkọ́kọ́ nù tí sunnah wa ṣe nínú wadhifa rẹ̀ ó ní pé antakuna muwafiqatan lima jaa fil Qur'an ìgbà míì ń bẹ àwọn àdìsí kan lè wà tá a ti ń sọ̀rọ̀ sunnah àti ń sọ̀rọ̀ àdìsí o àwọn àdìsí kan lè wà tó jẹ́ pé irú tí Kùránì gbé wá lónìí ó gbé wá gẹ́lẹ́ number one ni wọ́n fẹ́ mú tí wọ́n tó wá fẹ́ gbà àdìsí wọlé wà ní sẹ́ẹ̀rí tó bá ti wà ní Kùránì àdìsí tó bá ti lè bá mu ńlá wa tẹ̀lé ní tí ó bá ti lè bá mu tó wà ní Kùránì máa tẹ̀lé ọmọ ẹyọ kan nù mẹ́rin ni function sunnah mẹ́rin ni number one nìyẹn àwọn nǹkan míì wà nù àdìsí tó wà nù sunnah tó yẹ pé muwafiqatan lima jaa fil Qur'an tí ó ṣe rẹ́gí a jẹ́ pé irú eléyùn yóò wà máa jẹ́ bí tàòkìdù fún tó wà ní Al-Qur'an lọ́dọ̀ àwọn oníkéw wọ́n á fi àdìsí kápá mọ́ in tó wà ní Kùránì tàòkìdù nìyẹn gẹ́gẹ́ bí Ọlọ́run ànábì sọ yìí pé inna Allaha la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu ànábì ni Ọlọ́run máa ń lọ alábòsí lára débi pé ńjọ́ tó bá gbà ń bẹ̀ kò ní bọ́ ń bẹ̀ tó bá dálì kíámà
kò ní bọ́ ń bẹ̀. So ẹ rí i pé gbólóhùn yẹn jọ gbólóhùn Ọlọ́run tó wà ní Suratu Hud aya 102 tọ́lọ́ ni wa kadhalika akhdhu rabbika idha akhadha al-qura wa hiya zalima. bíbẹ̀ Ọlọ́run sì máa ń sinú tí máa fẹ́ pa àwọn ìjọ kẹrẹ́ tí ẹ bá jálábòsí nígbà tí máa fẹ́ pa báyìí ń gbá wọn mú débi kó wọn ò ní bọ́ ń bẹ̀. ẹ rí i pé irun tí aya Kùránì yẹn sọ òun náà ní kí ni o ní Kùránì náà ní hadisi sọ. àrò hadisi yẹn ó wá ṣe kòǹgẹ́ tí ń bẹ nínú Kùránì yóò àmọ́ gẹ́tà òkìdì fún tí ń bẹ nínú Al-Qur'an. irú rẹ̀ náà ni gbogbo hadisi tí bá ń tọ́ka lórí pé ọ̀ràn yẹn nínú bóyá adé hadisi ti sọ pé ìrun kíkí o ọ̀ràn yẹn ni o buni al-Islam ala khamsi shahadatu la ilaha illallah. gbogbo àwọn hadisi yẹn tí sọ pé ọ̀ràn yẹn nínú ọ̀ràn yẹn zaka ọ̀ràn yẹn lájì ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì gbogbo àwọn hadisi bá ń tọ́ka léun ó ń ṣe kòǹgẹ́ àyà Kùránì tó ráyà Kùránì wà lórí gbogbo ń tà sọ yìí. a jẹ́ pé tàòkìdì ni àwọn hadisi yẹn jẹ́ báwọn tàòkìdì ni súnà yẹn wá jẹ́ ọwọ́ akanpá mọ́ ọ̀rọ̀ ni kò tí ì yẹ báyìí. ẹlẹ́ẹ̀kejì function ti súnà wá ṣe iṣẹ́ súnà gẹ́gẹ́ o ní pé antakuna bayanan lima urida bil Qur'an. súnà lè wá máa ṣàlàyé kó wá ṣàlàyé fún wa pé ìyìn tí Kùránì ìgbàlérò ní mọ́sí nǹkan tù tó bá ní ogun tó wà ní Kùránì tó ẹ pé tó ti wà ní Kùránì àdìsí bá ti ń bá kẹ̀nìkan lọ fẹ́ tẹ̀lé súnà yẹn lọ fẹ́ tẹ̀lé wàá ṣẹ̀sìn ṣe ló jẹ́ máa ṣẹ̀sìn ṣe tó jẹ́ pé ẹ̀sìn ti rátá máa yín lọ́wọ́. so eléyìí yóò máa ṣàlàyé tí Kùránì ìgbà gbàlérò Kùránì wọn á ní tó bá fẹ́ ṣàlàyé tí súnà bá fẹ́ ṣàlàyé ọ̀nà bíi mẹ́rin òní súnà lè fi gbà ṣàlàyé. nọ́mbà 2 yìí tó wá pín sí mẹ́rin. à ń bá àwa tá a wà nílé sọ̀rọ̀ a tó ń bá àwa tá a jọjọ́ máa kẹ́kọ̀ọ́ tá a jọ ń sí tíà tó jẹ́ pé ọmọ akẹ́kọ̀ọ́ ni wá à ń bá wa sọ̀rọ̀ pé kálíbà so tẹ́lẹ̀ nǹkan níbo ni a tó ń yà sí kò dàrú ìwọ sáà máa gbọ́. alákọ̀ọ́kọ́ ni bayanu li mujmal. súnà lè wá ṣàlàyé ń tó jẹ́ pé inú àlàyé náà lọ́wọ́ ṣe o ṣùgbọ́n nǹkan yẹn wà nù Qur'an mujmalan lọ́bọ̀rọ̀ gidi. súnà ni ó wà báyìí fọ́ sí ọ pé ẹ bá máma pàápàá yóò wà fọ alápá ọ̀yàpá ẹlẹ́sẹ̀ ọ̀yẹsẹ̀ oníkìní kan yọ ọ̀dà wọn ní irú àpèjúwe wo lélẹ́yìn gbogbo àdìsí tó bá tọ́ka lórí àwòrán bá àṣìṣe jọsìn so ti yé báyìí mọ́jẹ̀mú rẹ̀ ni o sùúrùtù rẹ̀ ni o gbogbo ẹ̀ pátá afẹ́ kírun ni o bó láti kí ayọ̀ zaka ni bó láti yọ aṣáájì ni o gbogbo àdìsí ń tọ́ka sí un pé ẹ sàlá akbaru ẹ ká ọmọya ẹ rùkú ẹ wí nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn àdìsí lẹ́yìn ń wá ń ṣàlàyé wá àkímù sọ̀láàtà ni Ọlọ́run ní ẹ kírun lọ́sọ ẹ gbérun dúró bó láti wá kí ìwọ tó wá ní ọ̀tẹ̀lẹ̀ súnà àwọn òṣèlú súnà nígbà tí nínú Al-Qur'ani ni ókè kí ló tó fi ń ṣe Allahu akbaru tó fi ń kavatia tó fi ń ṣe wàhálà dọ̀ọ̀lì iná sọbi tọ́lọ̀ tí ní ọ kavatia nu Kùránì ṣebí súnà tẹ́ ń takò náà ni ó sọ pé ńgbà wọn bá wá dẹ́sìrì wọn àmọ́ ní àdìs tó bá ti ṣe kòǹgẹ́ Kùránì ìyìn tí ṣe lè ṣe kòǹgẹ́ Kùránì ó yàtọ̀ sọ̀rọ̀ bírù lọ àdé nìyà ó yàtọ̀ sọ̀rọ̀ pé àdìs ń sọ pé ọ̀ràn yẹn nìrun àdìs tó wá kọ́ wa bá ṣe kírun ń kọ́ àdìsí ọ̀sọ́ wa pé ká dáwọ́lẹ̀ gbogbo ẹ̀yin àbáwá tẹ̀ ń dáwọ́lẹ̀ lórí irun kò sínú súnà nàbí àwọn àdìsí yìí wá ṣàlàyé Kùránì ní ẹ kírun ànábì wa ní sọ́ọ̀lù kàmárọ̀ aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rémi ànábì tí mò ń kírun yìí ní ẹ sì kí tẹ́ ẹ fẹ́ kọjá tẹ̀wọ́ gbà àwọn sàbí yà bá wa kọ́lẹ̀ sáà sàbí tó bá wa kọ́ nǹkan lẹ̀ lẹ́wà ń bú lẹ́ẹ̀mọ̀ bú lẹ́ẹ̀mọ̀ fi ẹlẹ́ẹ̀kejì inú àlàyé tí súnà wa ṣe òun náà ni taqyidu li mutlaq Kùránì lè gbé nǹkan wá ní mutlak so ti yé báyìí ó gbé wá sápáná òun kàn túlẹ̀ súnà ní wà ní ẹ má lọ ọ̀nà bẹ̀yìn o àádé ni o súnà wà á dé so mutlak wọ́n kàn gbé wá mutlakon Kùránì ó gbé wá tí ó kàn jùlẹ̀ sápáná súnà ní wà á dé ló ń dè pé àkọlọ́ ọbẹ̀ yẹn torí pé súnà náà ni Islam náà ni súnà báwọn àfẹ́sìn tí wọ́n ṣáájú wáyé sọ́nù al-Islam huwa sunna wa sunnatu hiya al-Islam ni sunna náà ni Islam ìntànàbí ń sọ wáyù náà ni Kùránì náà ní sì ń sọ̀rọ̀ bá nàbí ṣe ń sọ̀rọ̀ náà Kùránì kẹ́kẹ́ yàtọ̀ sí kẹ́ni so ìfi ń sàlàyé Al-Kùránì ni wọ́n ní bí bó lẹ́sẹ̀ mọ̀ ọ̀dà ń gbọ́ Ọlọ́run sọ pé wá sáré kú wá sáré kọ́tù Ọlọ́run ní olè lọ́kùnrin àtolè lóbìnrin fákítọ̀ wú àìdí ìyàwó mọ́
ẹgí ọwọ́ wọn ẹ̀rí pọ́lọ́ ń kàn jù lẹ́sẹ̀ pọ́nà sátẹ́jìká láti gé ni ṣébi ìgbọ̀n wọn láti gé ni ṣébi ọrùn wọn láti gbé ni ọlọ́run kàn jù lẹ̀ súnà lọ wá dé pé ànábì lọ sọ fún wa pé ọwọ́ tọ́lọ̀ ní ẹgé yẹn o ọrùn ọwọ́ lẹ́ẹ̀gẹ́ o kì í sódìdí apá o. so ẹ rí i pé súnà yẹn wá ṣàlàyé tí Kùránì tú lẹ́sẹ̀ pọ́nà òun wá dé padà ìkànnù sẹ́tí súnà wá ṣe nínú ẹ̀sìn táàbà mọ́ bíyàn bá wá takàdísì ẹ̀dá kùn sẹ́ẹ̀ mọ̀ pé odidi apá lẹ́ẹ̀kọ́ lọ́ máa gé tọ́ ẹ̀kọ́ bá dé wà ń lu ibi tí ń lo sẹ̀ríà sẹ́ni pé yóò ṣe ẹ̀sìn ṣe ní tí Islam sì bèè lọ́wọ́ rẹ̀ tọ́ bá ilé gódìdí apá ọ̀jẹ̀jọ rẹ̀ wájú Ọlọ́run ọrùn ọwọ́ báyìí ní rúzgù. so ẹlẹ́ẹ̀kẹta òun náà ni takhsisul am Kùránì a máa ju nǹkan lẹ́ni general tí ó jẹ́ general súnà ni ó wà ní no kì í ṣe general o general ẹ má tu lọ general ń bẹ́ẹ̀ ẹ sọ di àwọn èèyàn kan kó jẹ́ special yóò wá specialize ẹ̀ yóò gbé kúrò ní general wọn ní irú kíni ààrẹ rí mú wá Ọlọ́run ní inú Suratan An'am àyà 82 Ọlọ́run ní alladina amanu àwọn tí ẹ gbé èmi Ọlọ́run gbọ́ walam yalbisu imanahum bizulm Ọlọ́run ní tí wọn ò wá dá àbòsí pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ulaika lahumul amnu Ọlọ́run ní sẹ́ ra wọn tá à ń sọ ẹ̀ àwọn ní ẹni ìfọkànbalẹ̀ o wahum muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà àwọn àfáàní èwo lẹ́ni ìfọkànbalẹ̀ tí a tó mọ̀nà ulaika lahumul amnu fi al-akhirah àṣẹ pé al-aminuna fil akhirah muhtaduna fi dunya so àwọn lẹ́mí wọ́n balẹ̀ líkẹ́ àmọ́jọ́ táwọn èèyàn bá wà nù pààyàn kéke muhtaduna fi dunya wọ́n sì là àwọn mọ̀nà láyé àwọn tó mọ̀nà láyé ni ó padà lọ́ọ́ dẹ́ni ìfọkànbalẹ̀ ṣùgbọ́n tó lọ́n sọ ni pé alladina amanu walam yalbisu imanahum bizulm àwọn tí wọn ò da àbòsí zulimu ní àbòsí nígbà tí ó wá rí báwọn àwọn apá kan àwọn sàbí àwọn gbọ́yé pé àbòsíhun general ni wọ́n bá ní ànábì fa ayyuna lam yadlim ta nínú wa tí ó wà ní sábòsí ta nínú wa tí ì sábòsí ọ̀rọ̀ ẹ ti kó wa sínú báwọn sàbí ṣe rí nù sàbí kílèmù pé àwọn wa dá wọ́n rí pé ọ̀rọ̀ yìí kàn sínú pé bẹ́yìn ọ̀bọ bíi kan yóò bọ̀ ọ́ bò mí inú àbòsí ànábì ṣe ọ̀rọ̀ yìí ò ti wá kó a sínú báyìí nìkan bẹnu wa tí ò ní sábòsí torí pé kò sẹ́ńtọ́ mọ́ ntẹ́lẹ̀mí ọmọ pariwo nu wọ́n sì pẹ́ran lọ́wọ́ súnà wọ́n àmọ́ sọ bẹ́ẹ̀ ni pààlà mọ́ kò sún súnà kankan tó bọ̀ ta gbogbo wa la níbi tá a kù sí gbogbo wa la níbi tá a ti ń ṣe lọ́hùn bọ́ ọ̀gbànà kan ṣe ọ̀gbànà kejì ṣe ṣùgbọ́n àní kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í sórí ibú ni kéèyàn dẹ́ṣẹ̀ ṣùgbọ́n in tó burú jù kódà kó jẹ́ pé nǹkan mi ń bẹ tá à ń sọ tá a gan ò tí ì máa múlò tàbí ń bẹ́ bí tá à ń sọ pé kódà táwa gan sì ń ṣe ó sì pé èèyàn níwájú Ọlọ́run ju kó jẹ́ pé ọwọ́ abọ́ọ̀ta ọwọ́ à ń legalize nǹkan tí ó sì nú ẹ̀sìn lọ aburú lẹ́yìn torí pé ìwọ nìkan lọ́dọ́ ń dá orí ibú ara rẹ̀ ń ṣe tó wá jẹ́ pé ntọ́nà ní kò sọ àbí ntọ́nà sọ ọ̀tẹ̀lé nǹkan yẹn orí rẹ̀ nìkan lọ́dá wà but ìwọ nìkan lọ́dá yà ń jẹ ó sì ṣe àwọn èèyàn láǹfààní àwọn ọ̀la àmọ́ ntọ́ wa ń sọ gẹ́gẹ́ ìwọ́gun ò ṣe àbí aburú tó ń ṣe ó tún wá ń lẹgẹrẹsì òun pa àwọn èèyàn sí kódà gẹ kó jẹ́ pé ó ṣe ṣùgbọ́n ọ̀sán àwọn èèyàn pé ààrẹ ẹ̀sìn lọ wà ẹ máa ń ṣe ogun lọ ẹ máa ń ṣe járàbí lọ ẹ máa wọṣẹ́ lọ but ó ní èmi èwo but kẹ́nìkan sọ pé kì í ṣe aburú tiẹ̀ gẹ kó wá lọ́ máa wo gan ọ̀fẹ́ kẹ́kẹ́ torí pé ọmọ ìpínwọ̀ nìkan lọ́ọ́ dá jẹ́yà rẹ so àwọn èèyàn ó sì là ibi ọ̀rọ̀ sísọ táwọn èèyàn fẹ́ gbọ́ àwọn èèyàn fẹ́ tọ́tọ́ sílẹ̀ ti wo ẹni tí ń sọ̀rọ̀ kò sí ní tọ́ kẹ́nìbọ̀dì ń pelé yùn ọ̀rọ̀ tó ń sọ làwọn èèyàn fẹ́ gbọ́ kí sóòótọ́ ọ̀rọ̀ ló ń sọ ìwọ́gọ̀ bá àmọ́jò lóòótọ́ ọ̀rọ̀ ìyún nǹkan ni problem ìdí tó fi jẹ́ kó gbogbo àwọn àfáà tó gborí Facebook gborí rédíò tó yẹ pé wọ́n fi ń gbà wọ̀nyẹn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu kò sẹ́ni tó sọ pé ńlò mọ́ àmọ́ sóòótọ́ ọ̀rọ̀ fàyégá yóò tiẹ̀ là. خذ من علومي ولا تنظر إلى عملي.
ta fẹ́ lò ń bẹ̀ ó ní pé àwọn sọ̀hábà sọ yìí pé sẹ́nìkan bẹ́ẹ̀ nù wáyé wọn sàbẹ̀ ẹni tọ́lọ́run tó lòun ti forí jìn wọ́n tó wá sọ fún ànábì pé ṣé àwọn ta ni wọ́n ń bẹ́nu wa tí ìsábòsí ànábì wa ni ṣé zulimu tọ́lọ́run dá akọ kì í ṣe irú àbòsí tẹ́ ẹ gbọ́ yẹ̀hùn ẹ̀yin ti gbé sórí àbòsí general ìtọ́lọ́run sọ ń bẹ́ẹ̀ ni àṣírík ànábì ní ìnámá huwa àṣírík ẹbọ ni Ọlọ́run mi ní pẹ̀lú àbòsí ń bẹ mọ́tò àbòsí bẹ gbogbo ọ̀tọ̀ bá fẹ́ máa dákúrà ní tutọ́ ọlọ́nu súnà wàá síbẹ̀ ń tú kẹlẹ́dínà àmẹ́nu àtẹ́gọ́rọ̀ gbọ́ tí wọ́n ṣàbòsí ara wọn ó túkútù ló tún wàá padà sínú súnà ànábì ní ẹ̀yin sàbí ọyẹ ẹ lọ ka súrátù Lukuman kẹ wàá gbọ́tùmọ̀ zulimu yẹn bẹ ńgbà Lukuman ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó ní yá bunayya la tushiriki billah ìwọ ọmọ mi má mú orogún kọ̀mọ́ lọ́hùn o inna ṣíríkà torí pé dáadáa ju orogún tó ń wò kéèyàn mú orogún kọ̀mọ́ lọ́hùn làdúlẹ̀mọ́ nàárí ó ń làbòsí gẹ́gẹ́ tó tóbi jùlọ o ànábì nítumọ̀ àbòsí tọ́lọ́ ń sọ ni pé àwọn tí wọ́n bá gbọ́ lọ́hùn gbọ́ wàlámúyẹ́líbìsú ìmánà hùn bí zolimin tí wọn ò wá da àbòsí pọ̀ tí wọn ò dẹ́bọ̀ pọ̀ mọ́ ìmánì wọn ò sìn gbẹ́rẹ́ wọn ò lọ tẹsẹ́ wọn ò lọ yẹsẹ́ wò ọmọ ọ̀fẹ́ sì sáàmù kọ́mọ ilé wo ni kò ṣe ń bẹ̀ wọn ò ní àkàbà kan tí wọ́n sọ̀rọ̀ wọn ò ní gbẹ́kúdè kan wọn ò sìn gbẹ́rẹ́ wọn ò sìn kẹ́kẹ́ wọn ò lóògùn tajà wọn ò rí nǹkan mọ́lẹ̀ wọn ò máa wo mi wọn ò máa lo kíni tẹ̀síwá wọn máa di mẹ́ra wọn ò máa di tíà wọn ò máa sọ paro ọlọ́run náà wọn ni wọ́n àwọn ànábì ní tí ń sọnù ẹlẹ́ẹ̀kẹrin lọ́ndà pé súnà wàá ṣàlàyé alukur'an òun náà ní tawdihu li mushkil n tó bá fẹ́ dàbí ẹni pọ́ fẹ́ rú wa lójú kí súnà wàá ṣàlàyé rẹ̀ nígbà ọlọ́run sọ pé kulu washrabu nu suratul Baqara 187 ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mu hatta yatabayyana lakumul khaytul aswadi minal fajri ọlọ́run ní ẹ máa jẹun ẹ máa mú tó bá dinú àwẹ̀ tí tẹ́ fi lè yàtọ̀ láàrin òwú dúdú àtòwú funfun làwọn sàbí bá ń lọ ń gbówù nulẹ̀ ní bá máa wò pé tí wọn bá tí ì rí funfun àti dúdú ní bá ń jẹ ń lọ ànábì bá ní ẹ ti sì nǹkan gbọ́yé innama dhalika ìtọ́lọ́ ń sọ àyàló èdè ní ìtọ́lọ́ ń sọ ni pé sàwádù layli wa bayadu nahar tí tálífàjárí ó fi yọ yíyọ àlùfájàrí ní funfun tọ́lọ́ ń fi wí òwú funfun dúdú òru ó ní òwú dúdú tọ́lọ́ ń sọ ń bẹ̀ òru àtọ̀sọ́nà lọ́n sọ pé tálùfájàrí bá ti yọ òwú funfun nu tó wá yọ jáde látara òwú dúdú ntómi ní àlùfájàrí kì í sòwú tẹ́ ń lọ ń gbé sábẹ́ pílò tẹ́ fi ń wo nǹkan kí ló ṣàlàyé rẹ̀ ń bẹ̀ ọ́n nǹkan yẹn fẹ́ rújú súnà lọ́wọ́ padà ṣàlàyé Kùránì kọ́ ló ṣàlàyé pé sánmọ̀ láwo Kùránì kọ́ ló sọ Kùránì kọ́ ẹlẹ́ẹ̀kẹta mẹ́rin tí nọ́mbà 2 pín sínú àwọn àbọ̀ sí nọ́mbà 3 nínú iṣẹ́ súnà òun náà ni pé antakuna dálátán súnà máa tọ́ka aláhukumin lórí ìdájọ́ kan sákàtà anihuli Kùránì òwúlẹ̀ sọ rárá ń tiẹ̀ ara ń tọ́lọ́ fi sọ nínú suratul Azab tí mo kà ń bẹ̀rẹ̀ nìyẹn pé gbogbo ẹnikẹ́ni mẹ́kánà lil mu'minin wala mu'minatin kò lẹ́tọ̀ fún mùmìnì kan àbí mùmìnà lóbìnrin kí ọlọ́run ọ̀dájọ́ mọ̀ kọ́lọ́run ọ̀dájọ́ kánàbí ọ̀dájọ́ ànábì náà nídàjọ́ lẹ́nu ìyẹn náà ni wọ́n á ṣe kòǹgẹ́ àdìsí Abu Dawud tí mo tó kàsí kejì ṣe àpẹ́ sọ pé àdìsí wọ́n ṣe kòǹgẹ́ Kùránì ilẹ̀ tẹ̀lé ìtẹ́gbọ̀n kọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé súnà nu lọ́dọ̀ wọn àwọn Kùránì yóòn àwọn Ṣíà tí wọ́n ti wọ Nàìjíríà àwọn Zẹ̀kìzẹ́kì tí wọ́n ti wọlé Yorùbá so ìyẹn tí ẹ dúró lórí ni pé àdìsí táwọn ọba tẹ̀lé yóò máa ṣe kòǹgẹ́ Kùránì àbí yes àti wàá mú yín báyìí ìdí tẹ́ fi bọ́ wọ́ ni nínú suratul Azab ọlọ́run ní kò lẹ́tọ̀ fún múmìnì lọ́kùnrin àbí múmìnà lóbìnrin tọ́lọ́ ń bá dájọ́ tánàbí dájọ́ ọlọ́run sọ pánàbí náà lè dájọ́ nù àbí kọ́ wa máa ṣẹ̀ṣà ń bẹ̀ pé ilé ni màá ṣe ilé lọ́ba mi láàmú ilé ni ọba mi láàmú ilé ni kíní kan ọlọ́run ní múmìnì ò gbọ́dọ̀ dánwò ẹ̀ ń bá wa yapọ̀ náà àbánàbí yóò jẹ ìyà tẹ́ bá gbogbo ayé àti mọ̀ nǹkan fún wa ní bóyá bí ìjẹ́ ẹ̀ẹ́dógún sẹ́yìn pé ilé ni part 4 oṣù kan gẹ́gẹ́ ní ta ti bẹ̀rẹ̀ látẹ̀yìn Ramadan tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ súnà òkè tá a bá wo àwọn àyà yẹn rí pé àyà yẹn bọ́lọ̀ ń ṣe ń sọ̀rọ̀ rẹ̀ ní ń sọ̀rọ̀ ànàbí ní sọ pé bọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ tánàbí bá ṣe ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbí òkè àdìsí wá tó ṣe kòǹgẹ́ gbogbo àwọn àyà tá à ń ka yìí àdìsí yẹn ń sọ fún wa pé ànàbí ni kọ̀mọ̀ ní pẹ́mọ̀
yóò mọ̀ wá tí màá rí ọkùnrin kan tí ó lọ jókòó lórí àga rẹ̀ báyìí tí ó rọ̀gbọ̀kú tí ó mọ̀ ní gbogbo tí ọ̀rọ̀ èmi ànábì àdìsí mi ó dé wá bá àbúdá dẹ̀ lọ́gbà wa o yóò àmọ́ ní ẹ̀wò ń tá bá rí nínú Kùránì là á tẹ̀lé o ń tẹ́ wá ti rí nínú Kùránì àní tẹ̀lé o ànábì wa ní èmi ànábì mo lè sọ nǹkan dè wọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ náà ṣe lè sọ dè wọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ń sọ nǹkan dè wọ̀ lèmi náà lè sọ nǹkan dè wọ̀. ẹ̀yin tẹ́ wá ní ajá jíjẹ káwọn èèyàn máa jẹ tẹ́ nítorí pé kò sí inú Al-Qur'an ṣé bá ànábì náà lọ àdìsí tẹ́lẹ̀ fẹ́ tẹ̀lé ṣébí náà ló fi bá kí áyà sọ́tùlù àzáàbù yẹn ànábì náà lè sọ nǹkan dè wọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe lè sọ dè wọ̀ ànábì lọ sajá jíjẹ dè wọ̀ pé ẹ má jẹ tẹ́ ẹ bá gbọ́ bá tí ọba tó yẹ yín so àwọn ẹyẹ nǹkan ní Kùránì ọ̀dà kẹ́ńpa rẹ̀ tí ọ̀dà kẹ́ńpa rẹ̀ tí ò ní sọ tó jẹ́ pàdé ìsìn ní ọ̀sọ́ ẹja fún alẹ́ rí díẹ̀ àkọ́kọ́ nípa pé kéèyàn fẹ́ obìnrin kó wá lọ fẹ́ àbúrò bàbá obìnrin lóbìnrin ìyàwó téèyàn fẹ́ bàbá rẹ̀ àbúrò bàbá ìyàwó èèyàn tó wá jẹ́ obìnrin tó jẹ́ bí síbi àǹtí náà lápè báwọn so tó jẹ́ bí obìnrin èèwọ̀ ni kéèyàn ọ̀fẹ́ àdìsí lọ́lẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ìwọ tó bá ti wá ní tó bá rí inú Kùránì lọ máa fẹ́ àbúrò ìyàwó bàbá rẹ̀ kì í ṣe pé bá omi ní pàgbàlagbà sẹ́yìn pàwọn àgbàlagbà àjọ àmọ́ bímọ gan tó jẹ́ pé irú àbúrò ìyàwó bàbá nǹkan ó lè jábúrò fún ìyàwó èèyàn àbúrò bàbá ìyàwó èèyàn ó lè jábúrò fún ìyàwó èèyàn yá máa fẹ́ bẹ́ẹ̀ o toró ti ní tó bá ti rí inú Kùránì nìkan lọ tẹ́lẹ̀ àdìsí ló léèyàn sì gbọ́dọ̀ fẹ́rú rẹ̀ ọlọ́ọ̀fẹ́ ni o tó bákan náà wàhọ̀ láti hà àbúrò ìyá ìyàwó èèyàn lóbìnrin ìsìláàmù léèyàn gbọ́dọ̀ fẹ́ ànábì ló sì sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. bákan náà nípa ewúrẹ́ kájẹran alihumuru ahliya ràkúnmí kíni ìmọ̀rù kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlé èèyàn gbọ́dọ̀ jẹ ẹran rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó nìkan ní halali ìsìláàmù ló ṣe kíni o ànábì ló kọ̀ fún wa. sallallahu alaihi wasallam. ajá náà má jàjá nígbà tẹ́ wá ń sọ pé ẹ̀rí ibi tẹ́ ti wọ́n yá máa ìwọ tó sọ pé òrí un yá máa fajá ṣe àkíkọ́ súná ọmọ nígbà léyà kọ́ pajá kọ́ jàjá wà táwọn tẹ́ bá jọ fẹ́ jẹ́ kó fi ṣàlejò so kó fi ṣe. ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé inú iṣẹ́ tí súnà wá ṣe ìdájọ́